káàtì ẹ̀ sọ wípé àbúrò mi ṣẹ́yún Bólú ṣẹ́yún fún ló fi kú àbí kí ló pa grandma wọ́n bá Bólú tẹ́jẹ̀ ìyá lára rẹ̀ kódà tí wọ́n fi sin Bólú lẹ̀jẹ̀ fi ń pọn grandma wọn kọ́ kí ló pa ìyá mi. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nutó reality show Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín ẹ wá nǹkan fìdílé kájà máa fi ti gbé àwòrán tó pọ̀rọ̀ báyìí lọ́mọdé ti máa ń jẹ ṣé ẹ rí tàn ilé nígbà tí wọ́n ń sọ fèmí gan ó ń pa mí lẹ́kún ó sì ń gbòmìjé lójú mi ó pa mí lẹ́kún ó sì gbòmìjé lójú mi àmọ́ ìdí tí mo fi gbé tàn yín wá fún yín nìsín torí wọ́n ṣe sọ̀tàn yín fún mi ní kò pẹ́ ní wípé ẹ̀yin lè máa gún yàn kẹsẹ́ téèyàn bá wá ṣinú bí ẹ lò ṣinú bí ẹ ń wò pé kí ni mò ń pò lọ́wọ́ mi kí ni ẹ bóyá yoru ìdí tí ìmú nìsín àwọn kí n tó sọ̀rọ̀ ìdílé ìmú omi ẹ̀wò omi tó wọ́ọ̀mù ládàá sí ṣé ti rí gbogbo òníṣe tí mò ń sọ fún yín pa ẹ̀ bó ti ń pariwo gbogbo òníṣe fún yín bó ti ń sọ fún yín tipẹ́tipẹ́ gbogbo òníṣe ní ṣé ti rí gbogbo òníṣe ní téèyàn bá ń lo ilé ọlọ́wọ́n ọba ni mo ń wó yàn sàn o àmọ́ kò sí nǹkan tó fẹ́ jẹ́ pé o ní high blood pressure àbí diabetes àbí sugar fẹ́ high lára ẹ̀ kò sára tọ́lọ́run ò lè dá o àmọ́ kò wọ́pọ̀ pé ó mọ̀ lu ilé ó wà ní high blood pressure àbí diabetes kò wọ́pọ̀ ayé ẹ mọ̀ mú mi o ẹ má fàmílì ẹni tí ó mú mi lọ́wọ́ ẹ má fọ̀rọ̀ ẹnu mi bí mi o bẹ́ẹ̀ bá doyin ẹ mọ́ ta mí bẹ́ẹ̀ bá dodo ẹ mọ́ gbé ń lọ o mi ò mọ̀ mi ò méwé mi ò mégbò Elédùà ló mọ gbogbo ẹ̀ àmọ́ nígbà tí mo sick lẹ́njọ́ mẹ́ta yìí àìsùn mi tí mi kì í sùn mo máa ṣe night gbogbo àti case tó ṣẹlẹ̀ lórí YouTube mi tí wọn kì í gbóhùn mi yẹn ó fì mí gan tèmi ní sùn lóru màmá bọ́lọ́run mi sọ̀rọ̀ lóru ó wọ́n máa kún mi màmá pa mọ́ra àwọn live stream òru ó wá bẹ̀rẹ̀ sí í ṣe nítorí orí wá bẹ̀rẹ̀ sí í fọ́ mi lọ ṣe test blood pressure lọ ṣe test pressure lọ ṣe test pressure lọ ṣe test pressure lọ ṣe test pressure ìgbà tí mo lọ ṣe mo sọ fún wọn mo ní mi ò high blood pressure o mi ì high blood pressure o this is the secret mo kàn ní ìdí láti sùn ni ẹ tọ́jú ara yín o nígbà tí ẹ bá ti rí pé ṣúgà yín ti ń high ẹ má di odi diabetes ẹ má jẹ́ kí insulin ò sá lọ lára yín kó tó di pé ẹ ṣe máa wá nǹkan tẹ́ máa tọ́jú sí i abẹ́rẹ́ insulin àwọn tó ń gbà wọ́n mọ̀ nǹkan ọmọ tójú àwọn ń rí o gbé kì í ṣe pé £1 ni wọ́n ń tà o. ẹ rí bí mo ṣe ń sọ lọ fún yín ikú wo ló pa grandma ikú wo ló pa grandma lóòótọ́ Bólú ṣẹ́yún ni ikú wo ló wá pa grandma mo jókòó mo wo gbogbo mẹ́sẹ̀jì yẹn kò sí àní-àní lóòótọ́ ni Dayọ̀ ń bá Bólúwa ti fẹ́ sùn ó sì fún lóyún tó bá ń bá sùn ta tó fún lóyún kò tí ì sí evidence nù bí àmọ́ lẹ́tà tó kọ mi ò lè ṣí gbogbo òwe yẹn tán tára mi fi ń gbọ̀n mi sì fẹ́ kó ká mi mọ́ bẹ́ẹ̀ bá rìn jẹ gbogbo àwọn tó ń fẹ́ gbà mọ́ ṣá mo kúrò ń bẹ́ẹ̀ ó wá láǹtí kan tí mo mọ̀ Amin náà lórúkọ wọn àǹtí mi náà kì í sọ ọmọ ilẹ̀ ọmọ Tápà ni wọ́n ọmọ Tápà ni wọ́n àmọ́ wọn ò dàgbà sí Tápà ilẹ̀ Yorùbá ni wọ́n dàgbà sí àmọ́ bàbá wọn àti ìyá wọn ọmọ Tápà ni wọ́n ọlá pé wọ́n lè pa àwọn ta fámìlì ilé kan náà fi ní ọ̀fi jẹ́ káwọn Amin náà lọ sílé torí wọ́n property wàhálà àti pé àwọn fámìlì wọn sọ pé kán fẹ́ kájí káwọn ọmọ wọn obìnrin kan wá fẹ́ kán wá lọ́kọ ní Tápà pé kán má fẹ́ Yorùbá kò jẹ́ kí wọ́n lọ lé story sí wọn yẹn ẹ̀jẹ̀ abẹ ó ṣeé ṣe kó máa jẹyọ nínú àwọn story yìí àǹtí Ṣeun wọ́n ṣe ń sọ nìyẹn bá lọ bá wọn àǹtí Amina mo rí nǹkan kan àǹtí Amina máa ń ta provision
wọ́n ní chemist ni wọ́n àwọn nọ́ọ̀sì ọ̀sán nọ́ọ̀sì ni wọ́n dẹ̀ tún kọ́ chemist náà wọ́n ta provision mọ́ bíi mílìkì mílò kíní kan wọ́n ta mọ́ wọ́n dẹ̀ ń ta oògùn náà níbẹ̀ bálọ̀bà àǹtí mi ló kì í ṣí géètì tàwọn sílẹ̀ bọ̀ èmi máa ń wọlé lọ bá wọn nínú ṣọ́ọ̀bù ni bá wọn sọ̀rọ̀ àǹtí mi náà mo rí nǹkan báyìí wọ́n ní ha ó wá dà àwọn tí mo ti screen tí mo snap àwọn tí mo ṣe kí ni bá rí èmi ìyá sí mi ti ẹ̀ka mẹ́sì mi ẹ̀ka lẹ́tà dáadáa àbáka lẹ́tà akadé ibi tábìlì mi sọ pé òun ti mí èsì píríọ̀dù òun àǹtí mi náà ní òun ló fún lóyún kò sáni àníbẹ̀ mo ní òun ló fún lóyún ó tún wá ṣẹ́yún fún ẹ nítorí tèmi ni pé kò ní kí n sọ pé yé kíní kan mo nítorí tèmi àǹtí mi náà mi lọ sínú ilé yẹn mọ́ tí má mi lè mú lọ pàdánù but ó ti lè revenge kí ló pa grandma nǹkan tó gbọ́dọ̀ máa kí ló pa grandma mo ní but ẹ̀ka mi ilé máa rí àǹtí mi náà ní wàá rí àǹtí mi náà ní wàá rí ó lè kí ni wàá rí tó dẹ̀ gbọ́dọ̀ mọ̀ kú tó pa grandma àǹtí mi náà ní bó ṣe wá yẹn tó dúpẹ́ jókòó mi ni àwọn fẹ́ máa sọ̀rọ̀ ni pé ìgbà tó dúpẹ́ òun máa ń pọ́sítọ̀ ní ẹ̀jù kò wá ra nǹkan lọ́wọ́ àwọn mọ́ kí ni ó tún wá ra oògùn báyìí lọ́wọ́ àwọn rí wọ́n láwọn ò dẹ̀ kí n ta oògùn yẹn àwọn bẹ̀rẹ̀ pé kí lè fẹ́ fọ́ọ̀gùn yẹn ṣe kí lè fọ́ọ̀gùn yẹn ṣe àti àwọn èèyàn ojú olúwa fọ́mọ kí lè fẹ́ fi oògùn ṣe oògùn tó béèrè yẹn kí lè fi ṣe oògùn yẹn dẹ̀ fi máa ń ṣẹ́yún ni tó tún fẹ́ ṣe fún ọmọ mi ni ọkọ ẹ̀yẹn ṣé ọkọ àwọn ọmọ dáadáa ọkọ tó kọ́ máa ń sọ̀rọ̀ ẹ̀ báyìí kò tó báyìí Dayọ̀ tí ọkọ wọn bá ń sọ̀rọ̀ ẹ̀ báyìí kò dé ṣòwò nìkan bàbá wọn náà fi jọ dáàdì wọn náà fi jọ dáàdì wọn ọkọ mi mọ̀ wọ́n jọ góò níbi kan náà ni mo ní mi tiẹ̀ ti lọ sáfíìsì níbi àbúrò mi tó bọ́ sí kíláàsì ẹ̀ mi ti lọ sí mi ò sí ní tó school kó tó di pé bí mo ṣe kínní mo tètè ṣe tán gbà yẹn mo lọ sáà gbà tí màá sábà distance relationship là ń ṣe ní ìmọ̀ kó fàbúrò mi my dear iṣẹ́ investigation journalist ló máa ṣe nísìn bó ṣe wọ̀nyẹn kì í ṣe ọkọ ẹ̀ mọ́ o fẹ́ gbárí fẹ́ǹjì ní báyìí so nínú ọkàn mi mò ń wò pé tó ti ṣe àǹtí ìtẹ́tẹ̀lẹ́ ni because me I was even thinking of pé bí kí n pariwo kájà kájà ẹ̀ ṣe kí ó ní o fẹ́ gbárí fẹ́ǹjì ni o èèyàn tó pa àbúrò ẹ̀ ògbódò yóò fún bẹ́ẹ̀ ògbódò bímọ fún ká tó wí ká tó fò àǹtí ti gbá mi lábẹ́rẹ́ 6 months prevention only because ó ṣe wà yẹn irú èèyàn bẹ́ẹ̀ yẹn tẹ́ẹ̀mù téèyàn bá sọ pé èèyàn fẹ́ gbárí fẹ́ǹjì lóyún ìyá lọ dé ó gbọ́dọ̀ fún lára ó gbọ́dọ̀ fún lára ó dẹ̀ ní fílẹ̀ bẹ́ẹ̀ yẹn má wòrè revenge yẹn ó máa gbà tó máa pure tó máa clear báńtì yẹn ṣe dúró tì mí nínú ọkàn mi ni pé spirit àbúrò mi ti bọ́ sínú àǹtí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní wo bíbá yìí máa gbá revenge yẹn máa pé bá lọlé nígbà tó di lálẹ́ as usual always came home tired. When you are tired, only how do you know? I can see it in your face. Ṣebí mi náà ṣiṣẹ́. Èmi náà ṣiṣẹ́. Gbogbo àti ẹ̀ ó máa ń wà tired ní tiẹ̀ ni. Bàbá wà lórí bẹ́ẹ̀dì ni tipátipá ló fi máa ṣe ẹ̀kan tó máa fi kúrò kíní. Tí bá sọ pé àwa táwọn ojú ló wá fún mọ́. Ó yẹ kó máa ṣe báyìí. And you know, I sit one tonight, I do this, I do this. Ẹni tó ti wí pé bó ṣe wà yẹn fóònù mi ò lè rí nǹkan gbé tó bá yẹ ti wọlé most of the time ló máa fi sí aero mode àǹtí ṣan mo dákẹ́ mo ti ń wò bí ìgbẹ́ ó ń ṣe mí kí n lọ sínú kitchen kí n gbomi sí kẹ́tù bó ṣe sùn lóru yẹn tó ń rọrùn yẹn kí n rọ mi gbígbóná sí létí tí máa rọ sí létí tán wọn bí dàkọ tó fèsì yẹn gbọ́n náà mọ̀ tí ó fi kú. Àmọ́
Elédùà ọba mi òkè. Ṣé ó yẹ kẹ́ rán mi létí pé mi ò tí ì mu àgbo mi? Àbí ẹ mọ̀ pé mi ò tí ì mu? Ó ṣe gbóná. Omi tó bá gbóná dáadáa, ó ní kí ẹ máa da egbòogi sí. Tẹ́ ẹ bá fẹ́ fomi lò ó. Tẹ́ ẹ bá fẹ́ fi ògì lò, ògì tó bá gbóná dáadáa ní kẹ́ ẹ dà sí. Tẹ́ bá ti wọ́n ṣe ẹ̀, á máa ṣe kí ni? Á máa sè é jiná òní. Àwọn tó bá le bẹ̀ á ti rọ̀ ọ́. Tó bá kàn dára yín, ó ń ṣiṣẹ́ lọ ni. Omi tó gbóná dáadáa ni mo dà sí. Bẹ́ẹ̀ ni. Kò tí ì ṣe mu, wọ́n bá jó mi láyà. Lórí tó bá jó mi láyà, ó lè bó mi láyà. Mo tó yẹ̀ wò ni. Àǹtí Ṣeun, mo fi lè mi náà sùn. Mo dàárọ̀ ọjọ́ kejì. Mo lọ síbi iṣẹ́. Ibi iṣẹ́ mo ti ń bá àǹtí Àmínà, mo ti bá wọn chat. Àǹtí Àmínà sọ pé ṣé mo láyà? Mo ní mo láyà. Wọ́n ní òkè. Wọ́n ní tí ń bá láyà. Wọ́n ní àwọn máa mú mi lọ síbi kan. Mo lọ síbi kan. Ibo níbẹ̀? Ohun tó ń bá dé. Ìgbà tó ń dé. Ìgbà táwọn débẹ̀. Wọ́n ní àǹtí Ṣeun. Obìnrin lẹni táwọn lọ bá. Kódà tẹ́ bá pàdé ẹ̀ ń ta tó bá ló lóògùn orí fífọ́ ẹ̀ sọ pé irọ́ ni. Lẹ́yìn pé ìlẹ̀kẹ̀ táwọn rí lọ́wọ́ ẹ̀ táwọn sọ pé ó sọ onírú ìlẹ̀kẹ̀ tẹ́ wọ́n wọ̀ sọ́wọ́ funfun yẹn. Nǹkan lọ́wọ́ ìyá yẹn nìyẹn. Táwọn sì wọlé kò gbọ́ àwọn lọ pé káwọn òjò ṣàkíní kankan. Ó kàn ní kí láwọn fẹ́. Wọ́n ní ibi táwọn lọ. Bí kí ẹ máa gbé. Wọ́n ní àwọn travel lọ bẹ̀ ni o. Wọ́n ní àwọn travel lọ bẹ̀ ni o. Wọ́n nígbà táwọn débẹ̀. Wọ́n ní kí láwọn fẹ́. Àwọn náà fẹ́ gbẹ̀san. Wọ́n ní ẹ̀yin sọ pé àkú lórúkọ àbúrò ẹ̀. Wọ́n náà sọ fún un. Ẹ̀yin bá ṣe báyìí. Ọkọ ẹ ló pa. Dayọ̀ yẹn tó pa àbúrò ẹ̀. Òun ló tún pa girama yín. Àwọn ní Dayọ̀. Báwo ló ṣe pa girama? Dayọ̀ bíi ti báwo ló pa girama? Ẹ̀yin ni Dayọ̀ ló pa girama. Dayọ̀ ló pa girama. Kò sí wàhálà. Wọ́n ní tó bá fẹ́ kó jẹ́wọ́ fẹ́ kó sòótọ́ fún ẹ. Mo yẹ báyìí wá fún àwọn lọ́jọ́ méje. Ṣé o mórúkọ ìyá rẹ̀? Olóhùn ní mórúkọ. Àwọn ò tí ẹ ní orúkọ ìyá rẹ̀. Orúkọ wo ni wọ́n ń pè tó máa ń jẹ́? Tó bá ti pè báyìí tó máa dáhùn. Àti picture ẹ̀, fọ́tò ẹ̀ mú wá. Wọ́n mú picture ọdún lé wa o. Mú picture ò bá jẹ́ tó mú lọ online. Fọ́ mú wá. Tó jẹ́ picture ẹ̀ tó ti dá dúró. Tóun ti lè rí ọkàn ẹ̀. Picture ẹ̀ ló ti dúró téèyàn ti lè rí ọkàn ẹ̀ mú wá. Ó ní lòun bá gbé. Ìbá mú lọ fún wọn. Lẹ́yìn ìgbà tó bá ti mú picture yẹn wá. Lẹ́yìn ọjọ́ méje. Agbàṣẹ́ rẹ̀. Gbogbo ohun tó bá fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ yìí ló máa sọ fún ẹ. Òun náà ìfúnra ló máa fẹ́ ní ara ẹ̀ sọ fún ẹ. Ẹ̀jẹ̀ ṣúọ́ ó lóòótọ́ ni. Ó ní bó ń ṣe lọ nìyẹn. Wírí ibẹ̀ ló ń wà. Ó sáré lọ fọ́ fọ́tò. Ó ṣe gbẹ. Àwọn ò padà wá. Ìbílẹ̀ làwọn ti máa yanjú ẹ̀. Òun fún wọn lórúkọ. Òun fún wọn. Bàbá yẹn ní pé lẹ́yìn ọjọ́ méje kó wá. Wọ́n nígbà táwọn ti ẹ̀sùn wọ́n ní pé káwọn mú kíní òun ò mú ẹ̀yà sí ẹ̀ pé mú jọ ó yẹ fún ẹ ní nǹkan ọ̀fà màmá ìwẹ̀ kílẹ̀ nílé bẹ́ẹ̀ ni pé àǹtí yẹn àti màmá yẹn ó ti jọ wà tipẹ́tipẹ́ ní wàá bùsùn lọ́wọ́ àwọn bá mú làwọn bá mọ̀ fọkàn bá lẹ́sẹ̀ tí wọ́n bá ti rí àwọn wàá pè ó náà ti ṣeun náà bá kú níbẹ̀. Àwọn délé very late lálẹ́ ó ti ṣáájú òun délé ibo ló ti ń bọ̀ àní mítì kan lé nìyẹn ẹni mítì kan lé ní ṣé wọ́n nìkan ní rárá o gbogbo àwọn. Ó ní àṣé ọ̀rẹ́ ẹ̀hún tímọ́tímọ́ táwọn jọ wà lọ́fíìsì aṣọ ojú ọkọ̀ òun ní ẹni mítì gbogbo yín bọ̀ mo rí ọ̀rẹ́ ẹ̀ náà òun sọ pé ọ̀rẹ́ òun o ọ̀rẹ́ Adé
ẹnà Adéníkẹ́ Adéníkẹ́ ò tẹ̀lé wa lọ ní kí o tẹ̀lé lọ aṣọ́kọ mi àti Adéníkẹ́ ń fẹ́ra wọn anybody around me ni gbogbo yẹn lára ń dè mí ni kó mi àti Adéníkẹ́ àṣé wọ́n ń fẹ́ra wọn tèmi ò sí mọ̀. ó sàní ìrìn àjò yìí ó ṣe kinní o ó dá kí àwọn ilé máa ṣe ṣìnà ó ní ṣìnà wáyé tó wá nú gbogbo ẹ̀sùn tó fẹ́ fi kàn wọ́n òòrùn ẹ̀sùn kan tó fẹ́ kàn wọ́n ẹ̀sùn ṣìnà ló fẹ́ fi kàn wọ́n Dayọ̀ ó dá kí àwọn ilé máa ṣe ṣìnà so ẹ̀sùn ṣìnà ló fẹ́ fi kàn wọ́n ẹ wò ẹ jẹ́ kí n mú kinní ìṣèjú yín kó má dàbí ẹni pé mo máa ń sá fàgbò. tó bá yẹn tó wà nílùú òyìnbó là ń ránṣẹ́ sí i tèmi lélẹ́yìí bó ṣe wà 30,000 ni but for December tá a wà nú ẹ̀ yìí for ẹ̀wọ̀n mo sọ pé mo ń ṣe promo tó máa fi di December 1st 25,000 ẹ máa rí pé 25,000 ni mo ń pẹ́ àwọn àgbo mi 25,000 ẹni tó wà nílùú òyìnbó la méjì ránṣẹ́ sí i ó ṣáà máa ń fún wọn náà lówó bí wọn náà bá ra ránṣẹ́ sí i kò léèwọ̀ ìlera báyìí lóògùn ọ̀rọ̀ ò ní mú ilé kan sọ pé ṣúgà ẹ máa high kíní kan máa high àti ìgbà bẹ́ẹ̀ ṣe lòun kó ṣúgà tó ń jẹ́ sẹ́nu báyìí. bí mo ti ń sọ̀rọ̀ fún yín ẹ má bínú ó korò ní àǹtí ṣù òun ṣàṣùn tóun ìjọ méje bí kò ti pé níjọ́ kejì ni ìjọ méje sóhun lè bá ọ̀bọ ìgbélé fúnjọ méje kóun má kú ṣá nígbà tó bá ti fi ṣẹ́dé tó bá ti dáná tó báyìí ọ̀gá tí yàmì náà ló máa lọ títí lè bá ti sùn wá wọlé kí ló ń ṣe ó ní kọ̀kọ́ tí mi ń ṣe ọlọ́run ṣàṣìbẹ̀ nígbà tó kújọ́ méje báyìí ọ̀sán ló bá ń tí àmì náà tó mọ̀ nípa èèyàn kí n bá wọn mí lé bẹ́yẹn ẹ jẹ́ ń pè wọ́n ẹ ló mà ṣé ẹ wá lé afẹ́ wá àwọn ni ẹ má wà lé ní o ẹ jẹ́ kó di ọ̀tún náà àwọn ò sí around àwọn ti parí iṣẹ́ o bọ̀ èní báwọn ṣe wà nísinsìnyí àwọn tí ń jáde ẹ lè bá wọn táwọn bá ní kẹ́ ẹ máa bọ̀ nísìn bóyá ṣe gba fóònù yẹn mú mi ẹjọ́ ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ ẹ ní sórí burúkú ẹ ní lóògùn wàhálà ẹ jẹ́ ń bá yín o náà ní yẹ̀yẹ́ yẹn ní ok ẹ máa bọ̀ nígbà táwọn débẹ̀ yẹn yẹn ni téèyàn ò bá dá yín lóhùn ẹ lè lọ ṣìwàwò kó tó di kínní ṣé bí 7 days náà mo pè fún ẹ ẹni náà ló sì péjọ méje ìdàkùsí wàhálà ọlọ́run sọ pé èmi àti ẹ àjọ máa parí iṣẹ́ náà ni ẹ̀yìn bá ní kó ń dúró sọ́kàn ó ló ń bá dúró sọ́kàn ẹ̀yìn bá fóun ní kínní yẹn lọ́wọ́ ó ní méjì báyìí ní ìní dárúkọ ẹ̀ fún yín ó náà bá ṣáàdì kínní yẹn bá jó wọlé tán nígbà tí kínní yẹn jó wọlé tán tó jó wọlé tán ẹ̀yìn bá mú padlock yẹn lẹ́yìn bá ń padlọ́ọ̀kì ẹ̀gbà tó ń padlọ́ọ̀kì yẹn ló bá ní ibi tí wọ́n ti fẹ́ ṣe dẹ́kì àbí tó fẹ́ ṣe pílà lòun wá káàkiri òun ni kó wá o wọ́n bá ní ẹni lè bá wa wà kí ìyẹ̀ lélẹ̀ yìí o sọ síbòmí ó dàbí èèyàn bá rí tó bá já ẹnìyẹn kan já lásán ni àyàfi téèyàn bá rí tó bá fi kí ẹ̀ ṣí lókun níwọ̀n ìgbà tó bá jẹ́ wípé wọn wá rí kí ẹ̀ gangan tó bá wáyé tí wọ́n rí fi ṣí kódà bó bá gbó tó bá já ẹni ò ṣí o. ó lóun bá ní àmì wọ́n ní ẹ̀ bá ní ibi àwọn oníkí náà máa ń lọ bí pílà àwọn máa ń lọ bí pílà àwọn tiẹ̀ máa ń fún tí wọ́n bá wọn ṣe so kí eléyìí tẹ́ bá ti ń lọ sọ sínú igbó kan eléyìí àwọn àbáwọn ṣe máa ṣe àmì lè fi sínú oúnjẹ fún ó lọ sọ pé fi sínú oúnjẹ fún má wọrí ó náà ti ṣeun ó ní mo bá délé ṣe oúnjẹ fún ó ní mo fi sínú oúnjẹ fún ó jẹ nítorí kó wà ní omi tútù òun fi sínú omi tútù fún òun nítorí kó òun fi sábẹ́ fún oògùn orí ẹ̀ ó ní tipátipá náà ni o
ní abúlé kíní kan tó lòun ṣe.